ẹlẹ́ńbẹ̀ gbogbo ilé mo kí gbogbo ilé pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkànnì wa. Orúkọ tèmi lẹ́ẹ̀kan náà sì ni Ẹniọlá Fax, gbogbo ayé mọ̀ sí Fax Èṣù. Mo kí gbogbo yín o pé ẹ kú dédé wòyí. Ká tó bẹ̀rẹ̀ ẹ ká kọ́ júbà Olódùmarè, ìbà Olódùmarè o, ìbà akọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà rọ̀gún léèlá. Ajúbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí, ajúbà egúngún, ìbà tíwáyé ọjọ́, ìbà tíwọ̀ oòrùn, ìbà gúúsù, ìbà àríwá, ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ọ̀jùgbọ̀nà, ìbà àyánífá, ìbà pẹ̀tẹ̀bíayẹ Ọ̀rúnmìlà, ìbà jàgùmọ̀lẹ̀ olúwo òde ọ̀run, ìbà ahọ́nàmájà tí ń kọ́mọ nífà ojú àlá, ìbà pàrìpà adáṣọ má múrò, ìbà àràbà àgbáyé, ìbà mojúbà lónìí. Ẹ jẹ́ kí ìbà mi ó wá ṣẹ báyìí o. Ọ̀nà àdáṣe níhun ní ìbà gbọ́dọ̀ wọ́n mẹ́ni àtúnjúbà báyìí, ẹ̀yẹ kó yẹ wá, ẹ má jẹ́ ohun wá o. Mo tún wá sí orí ìkànnì lẹ́ẹ̀kan sí láti wá jẹ́ kí ká tún fi àwọn ọ̀rọ̀ kan ní ìmọ̀ sí ìmọ̀. Èyí fẹ́ sọ lénìí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa orúkọ. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló ti yí orúkọ rẹ̀ padà nítorí ẹ̀sìn àjèjì tí wọ́n gbà. Mo pè ní ẹ̀sìn àjèjì nítorí pé kò kí ń ṣe ẹ̀sìn ilẹ̀ wa níyìn. Nítòótọ́ lèmi ti gbà fún gbogbo àwọn tó bá fẹ́ ṣe ẹ̀sìn tó bá fẹ́ ṣe, nítorí wípé Ifá gan, Ọ̀rúnmìlà gan ò kọ́ wa wípé ká lọ máa pa àwọn ẹni tí ò bá ṣe Ifá. Ọ̀rúnmìlà ò kọ́ wa wípé ká kọ àwọn tí wọ́n ò ṣe Ifá, àwọn tí wọ́n ò ṣe Ifá. Ọ̀rúnmìlà ò kọ́ wa wípé ká kọ̀ wọ́n sílẹ̀. Ṣùgbọ́n ó tọ̀nà fún ọmọ Yorùbá láti máa tọ̀ ọ̀nà tí àwọn baba ńlá baba wọn fi kalẹ̀. Nǹkan tó tọ̀nà ni, nǹkan tí ò bá sì tọ̀nà, nǹkan tí ò dáa ni. Nǹkan tí ò sì dáa, ó yẹ káwa náà ká wá ní ìrònú ká ní ìrònú, ká yí padà, ká má ṣe àwọn nǹkan yẹn mọ́. Ṣùgbọ́n nígbà táwọn kan ti wá sọ wípé ẹ̀sìn yìí náà làwọn fẹ́ ṣe, ẹ̀sìn Kristẹni àbí ẹ̀sìn Mùsùlùmí tí wọ́n fẹ́ ṣe, olófìfà létípẹ́ lẹ́ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ti yí orúkọ wọn padà. Tẹ́ bá tiẹ̀ dé ìlú bòmíì, tiẹ̀ lè dá ẹlòmíì mọ̀ nítorí orúkọ tó ń jẹ́. Bá a bá pàdé lókèrè, bóyá kò ń ṣe nílẹ̀ Yorùbá àbí kò tiẹ̀ ń ṣe ní ìlú wa Nàìjíríà yìí, bóyá a pàdé nílùú mìíràn, nígbà tí máa ń gbọ́wọ́ tó ń jẹ́ Peter, báwo mo ṣe fẹ́ mọ̀ wípé ọmọ Yorùbá ni ẹ́? Bí máa ń gbọ́ Peter, ń máa rò bóyá orúkọ Peter gan kò ń ṣe orúkọ ọmọ Yíbò, orúkọ Gẹ̀ẹ́sì ni Peter. Tí máa ń gbọ́ Peter, a máa sound sí létí nígbà tó jẹ́ pé bóyá ọmọ ilẹ̀ Israeli ni ẹ́, because Peter ò kí ń ṣe orúkọ ilẹ̀ Yorùbá. Kí ni ìtumọ̀ Peter táwọn Yorùbá sọ di Pétérù? Kí ni ìtumọ̀ rẹ̀? Nítòótọ́ àwọn Bíbélì sọ wípé Peter ó jẹ́ òkúta. Irú òkúta wo ni? Nígbà káàkọ́ ṣé a ní orúkọ Yorùbá kan tákọ̀ máa jẹ́ òkúta. Bọ́ bá tẹ̀ máa pèèyàn lókúta, á jẹ́ pé ó ní nǹkan tí òkúta yẹn ṣe. Wọ́n á dẹ̀ mú orúkọ òkúta, wọ́n á fi mọ́ nǹkan míì tá a fi mọ̀ pé ókè o, bóyá òkúta tó ń bọ ní ìran àwọn ẹbí yẹn o, bóyá òkúta yẹn á wá gbọ́ bóyá òkúta ṣe yìí àbí òkúta bí yìí, á gbọ́ nǹkan tó jọ mọ́ orúkọ òrìṣà yẹn. Ṣùgbọ́n mi ò rí pé a rí nǹkan tó ń jẹ́ òkúta nílẹ̀ Yorùbá. Táwọn ará Ísírẹ́lì bá rí nǹkan tó túmọ̀ sáwọn ní èdè wọn tó ń pe Peter, tó wá sọ wípé òkúta ló ń jẹ́ o, á ní nǹkan tí àwọn ti rí, á dẹ̀ ní nǹkan tí òkúta yẹn ṣe fún wọn, kó tó bẹ̀rẹ̀ sí ní pé àwọn aráàlú wọn ní Peter. Èwo ni ti ìwọ náà, ìwọ ọmọ Yorùbá tí wọ́n bí ní Òṣogbo, tó bí ní Ìlọrin, tó bí ní Ìbàdàn, Abẹ́òkúta, ó wá ń jẹ́ Peter. Ìran ẹ̀ wo ló ń jẹ́ Peter? Ó ti sọnù. In fact, àtúrú orúkọ ẹlòmíì tó jẹ́ orúkọ bíi tá à ń pè ní surname, orúkọ bàbá, nígbà táwọn pé orúkọ ẹ̀ á jẹ́ Peter, ẹ máa gbọ́ Peter Andrew, ọmọ Yorùbá sì ni ẹ́. Ìran ara ẹni bẹ́ẹ̀ ti sọnù nílẹ̀ Yorùbá. O lè máa jẹ́ Peter Andrew, ó wá ń jẹ́ Peter Andrew, orúkọ tiẹ̀ Peter, orúkọ bàbá ẹ̀ Andrew. Ẹ jọ̀ọ́, ní ilẹ̀ Yorùbá, ibo la fẹ́ trace lineage, ibo la fẹ́ trace
ìran ẹ̀ sí nílẹ̀ Yorùbá nítorí pé o dẹ̀ gbẹ̀sìn ẹlẹ́sìn ni o nítorí o gbẹ̀sìn ẹlẹ́sìn ó wá ń bímọ ó wá sọmọ lórúkọ Yorùbá ó wá ń sọ wọ́n ní orúkọ Israeli à ń jẹ́ Peter à ń jẹ́ Andrew à ń jẹ́ Anthony à ń jẹ́ Beckley à ń jẹ́ àwọn orúkọ yẹn ó ti kúrò ní orúkọ Yorùbá kò síbikíbi ní ayé yìí tá a bá ti lè pàdé tí mo sọ pé ọmọ Yorùbá nìyẹn tí máa gbọ́ orúkọ ẹ̀ nígbà tí mo bá ń gbọ́ torúkọ yẹn bá ń jẹ́ Moses báwo ni mo ṣe fẹ́ mọ̀ pé ọmọ Yorùbá ni nígbà tí máa pàdé ẹ̀ lókèrè kí n bá kọ́ ti ẹ̀rọ orúkọ ẹ̀ máa ń pa ẹni yóò ń ṣọmọ Yorùbá ṣùgbọ́n wọ́n á jẹ́ àlẹ́nu fún mi tí máa ń rẹ́ náà tó wá lẹ́pọ̀ ọmọ Yorùbá ni ìran ti ń sọnù díẹ̀díẹ̀ nílẹ̀ Yorùbá ṣé báwọn tọ́tẹ̀ tún sọ lórúkọ láti ilẹ̀ nìyẹn Andrew àti Peter la sọ̀rọ̀ ẹ̀ yẹn ṣe mọ̀ wípé àwọn àti Israeli nìyẹn ìgbà tẹ́ bá tún wá ń gbọ́ káwọn kan máa jẹ́ Abdulrazak Abdullahi Muhammad àbí Muhammed wọ́n ní pé wọ́n ń pè lédè Yorùbá ẹ máa gbọ́ Bilikisu àbí kẹ́ máa gbọ́ Fatima ẹ máa gbọ́ Muhammed Abdul ẹ máa ok nígbà tẹ́ wọ́n ń gbọ́ àwọn orúkọ yẹn báwo lorúkọ yẹn ṣe tan mọ́ èdè Yorùbá bí n bá gbọ́ Abdulrazak normal kò jẹ́ kí n rò pé ọmọ Yorùbá ni ṣùgbọ́n because Yorùbá ti fi èdè ẹ̀ pé wọ́n pè ní Abdulrazak ó dáa kí ni ìtumọ̀ Abdulrazak ní ilẹ̀ wa àwọn tí ó jẹ́ orúkọ wọn ni tó jẹ́ èdè wọn ni wọ́n mọ̀ bó ṣe ń pè nǹkan wọn it should be probably Abdulrazak I don't know but I know kó ṣáà ní bó ṣe ń pè nǹkan wọn ó fẹ́ fọ́nì ṣùgbọ́n àwa Yorùbá àti wá mọ̀ bá ṣe ń fi èdè Yorùbá pe orúkọ yẹn Abdulrazak á pè ní Razak Sulaimon á pè ní Sule Rilwan or Rilwan á pè ní Rilwanu Biliki á pè ní Bilikisu Fatima àwọn orúkọ yẹn a ti ń fi èdè Yorùbá pè so tẹ́ a bá gbọ́ yẹn máa pẹ́ ọkì ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kí ni ìtumọ̀ Bilikisu ní Yorùbá kí ni ìtumọ̀ Fatima ní èdè Yorùbá àwọn orúkọ ẹ̀mí níwọ̀n rẹwà ṣùgbọ́n wọ́n rẹwà ní because ní èdè ìlú wọn nítorí nígbà tẹ́ bá ti pè nǹkan ní Bilikisu ó ti kúrò ní ìtumọ̀ táwọn tó ń pè ní èdè wọn ń pè é ó dàbí orúkọ mi for example ká fi ṣàpèjúwe nígbà tó orúkọ mi bá ń jẹ́ Ẹniọlá tá a pè ní Ẹniọlá táwọn Yorùbá fẹ́ pè tó pè ní Ẹniọlá kò ń ṣe the same meaning mọ́ pẹ̀lú Ẹniọlá or Ẹniìlà kí ni ìtumọ̀ Ẹniìlà kò ní meaning mọ́ ìtumọ̀ ẹ ti sọnù bẹ́ẹ̀ náà ni nígbà tẹ́ bá ń pè ọ́ ní Fatimot or Fatimatu àbí Bilikisu ìtumọ̀ orúkọ yẹn ti yọ dànù àwọn tó jẹ́ pé èdè wọn ni tó bá pè é ó ní ìtumọ̀ sí àwọn ṣùgbọ́n kò ní ìtumọ̀ nílẹ̀ Yorùbá mi ò wá láti wá bú ẹnikẹ́ni mi ò sì wá láti wá ṣe báńtà bọ́ mo fẹ́ jẹ́ káwa ọmọ Yorùbá ká dìde ká sọ jí not until tábà tó mọ̀ wípé ẹ̀sìn Kristẹni àti Mùsùlùmí ẹ̀sìn àjèjì ni not until then la máa tó gbà fún èyí tó jẹ́ ti tiwa tó jẹ́ ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé tó jẹ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe a lè fi èyí tó jẹ́ òkúnkúndùn ti tiwa gangan lẹ̀ ká wá sọ wípé ti ìlú mòmí la fẹ́ mú lókùnkúndùn bàbá tẹ̀ wá mú lókùnkúndùn ǹjẹ́ a mọ̀ nǹkan tí à ń ṣe bí orúkọ sì ṣe pàtàkì orúkọ ṣe pàtàkì gan-an ni àwọn tí wọ́n tẹ̀ wá sọ lóko yìí láti ilẹ̀ àti ẹ̀gbọ́ yẹn èwo wálẹ̀ ẹ̀yin tí wọ́n fún ní orúkọ gidi ṣùgbọ́n nítorí pé ẹ ti gùnkè àgbà nínú Kristẹni wọ́n wá ní pé orúkọ yìí ó ti jọ orúkọ Yorùbá ó ti jọ orúkọ ìṣẹ̀ǹbáyé o á dá kẹ́ ẹ yí orúkọ náà padà ẹ wá gbọ́ ẹni tí orúkọ tó ń jẹ́ Adéifá ẹ wá máa gbọ́ kó máa yókè pa kó máa pè ní Adéolúwa ọ Adé Jésù kò dáa ìwà tí ò dáa ni ẹ̀yin tí wọ́n bí
ní ilé ire ní ìran yín òòṣà tó ń bá ń bọ ní ìran oníkúlùkù ni wọ́n fi ń sọ èèyàn lórúkọ. Òun la máa fi mọ ìran tó ní kálukú ti wá. Ká tún wá máa wà àwọn tó tẹ̀ wá tẹ̀ tí wọ́n ń kúrò nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí yìí náà tí wọ́n wá ń padà wá sínú ìṣẹ̀ṣe. Gbogbo wọn náà bá Ifá náà fẹ́ ṣe. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé gbogbo wọn kọ́ náà bí ilé Ifá. Àwọn ọ̀tọ̀ làwọn tá a bí nílé eégún, àwọn tá a bí nílé Ògún, àwọn tá a bí nílé Ṣàngó, àwọn tá a bí nílé Ẹgbẹ́, gbogbo bẹ́ẹ̀ lọ bọ̀ àwọn kan tó jẹ́ pé wọn kúkú mọ wọn ò lè trace ìrìn àjò wọn padà síbi tó ti wá mọ́. Nígbà tí ẹni tó ń jẹ́ Moses fẹ́ padà wá sínú ìṣẹ̀ṣe nígbà tí ò tẹ̀ mọ ìran tó ti wá aṣàpá sínú ìṣẹ̀ṣe Ifá náà lòun náà ṣàfẹ́ máa ṣe. Mí ní pé nǹkan tó wrong wà láti ṣe Ifá ọ̀tọ̀ ní study yẹn a máa sọ yẹn later. Tó dá sí wípé gbogbo wa náà ló yẹ ká nífá ṣùgbọ́n ó wá ní òòṣà tó wà ní ìdílé oníkálukú tó yẹ kí oníkálukú gbájúmọ́ kó gbárùkù tì. Ifá ò kí ń ṣèwọ̀ fẹ́nìkankan, gbogbo wa ló yẹ ká nífá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ bá nífá ó wá ní òòṣà tó ń ṣe ní ìdílé oníkálukú tó yẹ ká gbájúmọ́ àbí ká gbé papọ̀ mọ́ Ifá wa tá à ń ṣe. Ṣùgbọ́n lénìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti yí orúkọ rẹ̀ padà kò jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ìdílé wọn mọ́. Láwọn orúkọ tó dáa àwọn orúkọ bíi Ọlá Ifá, Adé Ifá, Ifádèyí, Ògúnjìmí, Fákinlẹ̀, Fátúndé, Fáyẹmí, Fákáyọ̀dé, Olóròdé, Fáṣèyí, ọmọ òrìṣà Tàwẹ̀dé, Ifáfúnmitọ́, Fáṣòótọ́, Fáwíbẹ̀, Ẹ̀ẹ́dúnjọbí, Ìwíńdáre, Òṣàṣìndára, Fábíyì, Ọ̀jẹ́ládé, Ṣàngóbíyì, Ṣàngótẹ̀dó, Ṣàngówáwá, Arẹ́gbẹ́ṣọlá, Ẹgbẹ́ṣemílóore, Ẹgbẹ́wùnmí, Ẹgbẹ́yẹmí, Òrìṣàbùnmi, Ọ̀jẹ́tóyè. Gbogbo àwọn orúkọ tó dùn yìí ẹ̀yin máa wá di kìrìsìtẹ́nì ẹ wá yí Ẹgbẹ́yẹmí padà sí Jésùyẹmí àbíkẹ́ yí Ẹdúnjọbí sí orúkọ míì tí ò ní mínìmọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ́ Fátúndé lénìí náà tún sọ ara wọn di Jésùtúndé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń dilé èṣù tí ó yẹ pé wọ́n jẹ́ bí èṣù lékè, èṣù ń dára, èṣù yẹ èṣù dẹ wọ́n ti ẹ máa gbọ́ tó máa pé èṣù pòfo. Èṣù ò pòfo, èṣù ò dẹ̀ lè pòfo láyé nítorí pé èṣù bá pòfo ni báyé ń sọ láti ọdún tó ti ń sọ náà pé èṣù pòfo dé ní èṣù ò tí ì pòfo. Àwọn ọmọlẹ́yìn èṣù a sì pọ̀ lọ síbẹ̀ náà ní jantirere. On the 24th of oṣù táwọ̀ yìí sí ní Fẹlá Shrine tó jẹ́ Fẹlá Shrine a máa ṣe ọdún èṣù ń bẹ̀ ní Èkó yìí a máa ṣe ọdún èṣù ń bẹ̀. Bẹ́ẹ̀ bá wọn fídíò ìjọba bá láǹfààní àti wá kẹwàá bí èrò ṣe máa pọ̀ rẹ́rẹ́rẹ́. Èṣù is not Satan. Ẹ wàá rí gbogbo àrà táwọn èèyàn máa dá. Ẹ padà wálé o. Ẹ má jẹ́ kí a máa yí orúkọ wa padà mọ́. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wá gbà pé ókè ẹ fẹ́ ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì àbẹ́sìn mùsùlùmí ẹ jẹ́ kó orúkọ yín kó ṣì wà bẹ́ẹ̀ nítorí àwọn ọmọ tẹ́ bá máa bí lọ́jọ́ iwájú. Gbogbo nǹkan náà ló máa ṣe mùsùlùmí ọmọ náà kan ló máa ṣe kìrìsìtẹ́nì. Wọ́n á lè farabalẹ̀ tírèsì láìfù wọn padà sí ìran tó ti wá. Bí èmi sìn surname tèmi ni Fákinlẹ̀. Ìgbà tí orí máa dá mi padà sínú ìṣẹ̀ṣe ó tètè rọ̀ mí lọ́rùn láti mọ̀ pé Ifá náà ń ṣe ilé wa. Ó tètè rọ̀ mí lọ́rùn láti mọ̀ pé ókè Ifá yìí náà ni. Ẹni tó bá ń jẹ́ Ẹgbẹ́yẹmí á ti mọ̀ pé ìdílé àwọn ẹlẹ́gbẹ́ lòun ti wá. Àwọn tó jẹ́ pé òòṣà ẹgbẹ́ yìí náà gbé tira. Àwọn tó bá jẹ́ Ẹdúnjọbí á ti mọ̀ pé òòṣà ilé ìbejì làwọn ti wá. Àwọn tó bá ń jẹ́ Ọ̀jẹ́tóyè, Ọ̀jẹ́ládé wọ́n ti mọ̀ pé ìdílé eléégún làwọn ti wá.
lẹ́yìn tó bá tẹ̀fá tán wọ́n á gbé eégún, wọ́n á gbé lárugẹ, wọ́n á lè gbé débi àmì ibi àrà. Gbogbo àwọn tó ń jẹ́ orúkọ yìí, àwọn orúkọ yìí ló ní ìtumọ̀, ó sì ní òòṣà tó gbá wọn lẹ́yìn. Kẹ́ wá imagine kéèyàn wá mú òòṣà táwọn baba ńlá baba rẹ̀ ti ń bọ, kó wá dúró tì í, kó wá bẹ̀rẹ̀ sí ní máa bọ wọ́n láti ibi táwọn baba ńlá baba ẹ̀ ṣekú, níbi táwọn aláṣekù tó ń ṣekú dé, kóun náà wá gbé mbẹ̀. Ṣé òòṣà yẹn ò ní gbé? Á gbé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tán ti ṣáko lọ, tí wọn ò tiẹ̀ rí ojútùú ara wọn, tó jẹ́ wípé nǹkan tó kọ̀ nídìí láti ṣe ni kọ́kọ̀ tiẹ̀ wálé, kọ́ tẹ̀ wá kọ́kọ́ padà sí ìṣẹ̀ṣe, kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tí àwọn baba ńlá baba wọn ti ń ṣe. Láyé wọn bá gún, láyé wọn bá tò. Mo ti gbọ́ oríṣiríṣi, ẹlòmíràn ní ó sọ pé ká padà wálé ṣèṣẹ̀ṣe. Mo ti ń ṣèṣẹ̀ṣe yìí náà, ṣùgbọ́n mi ò rí ọ̀nà àbáyọ, mi ò rélè. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀nà àbáyọ máa wà. Bí bó tẹ̀ ti lè jẹ́ wípé kò kí ń ṣe magic. Ẹlòmíràn ló gbé wà tí wọ́n ti padà sínú ìṣẹ̀ṣe báyìí, ògùn owó dé, òun á ṣògùn, owó máa wọlé, ògùn wà lóòótọ́. Ṣùgbọ́n èyí tẹ́ ń pè lóògùn owó yẹn kò sí, because tó bá wà, gbogbo àtàwọn ìṣẹ̀ṣe pátápátá wà ló yẹ ká jẹ́ bílíọ̀nìà. Ṣùgbọ́n kí ló wà ń bẹ̀ ni pé ọkàn yẹn á balẹ̀, lálùyọ, àṣírí yín ò ní tú. Ibi tẹ́ bá ti ń rò wípé ẹ fẹ́ ṣe nǹkan báyìí, bẹ́ẹ̀ bá ti ń dáwọ́ lé láà máa bọ́ sí i. Orí ò ṣe ń fi wé orí o. Ẹ lè láyàn méjì tó padà wá sínú ìṣẹ̀ṣe nígbà kan náà, kíkan ti làlùyọ kó ti lọ fowó, kíkejì sì máa struggle lẹ́yìn. Kò ṣe wípé òòṣà ò gbé o, nítorí pé ọ̀pọ̀ ìgbà lòòṣà máa ń ṣa ìkúfẹ́ ni tẹ́ni ò kí mọ̀. Ṣe rí ìyẹn topic ọ̀tọ̀ ni. Ọ̀rọ̀ orúkọ mo fẹ́ ká mú sọ lónìí. Ẹ má jẹ́ ká máa yí orúkọ wa padà mọ́. Bó bá jẹ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì yẹn náà ṣàlẹ̀ fẹ́ mú lókùnkúndùn, ẹ fi orúkọ tí àwọn baba ńlá baba yín filẹ̀ fún yín, ẹ filẹ̀, ẹ má bà orúkọ yín jẹ́. Àìmọye ìran ló ti parun tá àtẹ̀mọ́ bí tá a fẹ́ trace ẹ̀ sí mọ́. Bó ṣe wà ní mùsùlùmí ló wà ní kìrìsìtẹ́nì. Mo bèèrè lọ́wọ́ ẹnìkan lọ́jọ́ sí pé kí lorúkọ yín? Ó lórúkọ òun jẹ́ Razak. Razak kí ni? Ó ní Razak Muhammad. Ìlú olè ti wá àtàbẹ̀òkúta. Báwo la ṣe fẹ́ mọ̀ ìdílé tó ń jẹ́ Muhammed lábẹ́òkúta? Kí lorúkọ ẹ? Orúkọ ẹ ń jẹ́ Ruth. Ruth kí ni? Ruth Wilson. Níbo la fẹ́ trace Ruth Wilson sí nílẹ̀ Yorùbá? Ìran ti ń parun. Ìran Yorùbá, orúkọ yẹn ti fẹ́ máa lọ. Ìwọ tí orúkọ ò bá tiẹ̀ tọmọ Yorùbá rárá, nínú gbogbo àwọn orúkọ tí mo dá kalẹ̀ yìí, orúkọ pọ̀ lọ o. Eléyìí tèmi rántí ni mo kọ kalẹ̀ ni mo pè yẹn. Èyí tó orúkọ tiẹ̀ ò bá ti jọmọ́ ògbó nǹkan tí mo sọ èyí tó dẹ̀ jọmọ́ Yorùbá, á dáa bí kó padà lọ lú yín kó lọ rèé béèrè pé ibo ni ìran mi ti wá o, kí lòòṣà tá à ń ṣe, orúkọ wo la ti ń jẹ́ láti lẹ̀. Orúkọ ṣe pàtàkì o, nítorí nǹkan tó orúkọ ń ṣe nínú ayé ẹni ó pọ̀. Àwọn orúkọ dáadáa àwa fẹ́ lè máa gbọ́ wọn mọ́, nítorí wọ́n ti yí wọn padà. Ẹni tó ń jẹ́ Fátúndá ni Olúwatúndé. Olúwa tẹ̀lé tó ṣe ń sọ yìí náà, inú òòṣà náà ni Olúwa ẹ̀ ti wá, but because ọba lúayé, àwọn tó láti ìdílé ọba lúayé náà ń jẹ́ Olúwa. Àti láti ń gbọ́ olú inú ọba lúayé náà ti wá tán pé tátà mọ̀ sí ṣọ̀pọ̀nà. Nítorí ìdí èyí, mo rọ̀ wá ní gbogbo ọmọ Yorùbá, ẹ padà sílé. Ẹ̀sìn ìṣẹ̀ṣe ni ẹ̀sìn wa, ẹ̀sìn àbáláyé, òun lẹ̀sìn wa. Nǹkan tí a gbé lọ́wọ́ nìyẹn. Ẹ jẹ́ ká rorí wa, ká má sọ ìran wa nù. Káwọn alálẹ̀, àwọn baba ńlá wa, kó má bá a máa kábàámọ̀ wípé wọ́n bí wa o. Èyí mo wí ná. Bá tún máa pàdé ní ọjọ́ mi, a tún máa sọ̀rọ̀ nípa tọ́píìkì mi tí a máa fi máa kọ́ra wa ní òye. Èmi ní tí yín tòótọ́, Ẹniọlá Ìfákìnlẹ̀, tí gbogbo aráyé mọ̀ sí Fax Èṣù. Ẹ ṣé o, ire, a tún máa ríra. Ire o.